sí ìbáṣepọ̀ tó dàbí alára láàrin èmi àti ìmáàmù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ bí kì í ṣe wípé wọ́n jẹ́ àáfàá mi wọ́n sì jẹ́ bàbá sí mi. Àwọn ni wọ́n wá jíńjà wa pé a gbọ́dọ̀ kéwú lásán o ká kàwé kún. Ọ̀rọ̀ tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ yẹn àwọn èèyàn kan ni wọ́n gbà sódì torí wípé wọ́n believe pé àwọn ò lè kàwé mọ́. Ṣé wọ́n lérò pé bóyá ó ti pẹ́ jù fún wọn ni àbí wọ́n wò ó pé bóyá wọ́n ti dàgbà ní ìwà torí pé gbogbo wọn ò wọnú school kán lọ sí LASU kán lọ sí UI kán lọ wo ẹni tó ti jù wọ́n lọ tán wà ní school. tó jẹ́ wọn bàbá aláyé tó jẹ́ wọn bàbá àgbàlagbà tán wà ní school tán kàwé lọ́wọ́. Àìlè lọ́mọ yẹn ni wọ́n fi ń rò pé bóyá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ba ọjà àwọn jẹ́. Wọ́n fi ń rò pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ pé Sànàwí nìkan tí ó kàwé tí ó níṣẹ́ lọ́wọ́ pé kinní kan ni meanwhile ní tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń sọ kọ́ nìyí. Àṣẹ rí gbogbo wa tó kù tó bá yẹ nǹkan ní ìwà kò sẹ́ni tí ò ní wà tiẹ̀ kò sẹ́ni tí ò sì burú ìburú lọ tí wọ́n ní wípé paramọ́lẹ̀ ẹ̀ wọ́n kọ̀rọ̀ wọ̀ sí o ò gbọ́dọ̀ fi wọ̀ sí lọ̀ wọ́n so ìyẹn là ń wá bẹ lọ pé kọ́ ló ń jẹun túbọ̀ kí sùúrù yẹn kó túbọ̀ pé so ìyẹn nìkan náà ló kù fún wọn bọ́ pé wọn ò dá yẹn wọ́n dá dáadáa. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà lẹ já sí ẹ ò ìṣíbi kankan já sí lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn ohun tó fa ọ̀tá láàrin ìmáàmù Ògbómọ̀ṣọ́ Lọ́baníkà Parakoyi àti olórí ajánọ́sí ìlú Ògbómọ̀ṣọ́ apá kejì ni àwa délé ní láti wá sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí àlejò mi tí mo gbé wá sórí ètò tí a mọ̀ sí Kàbísọ́lá lórí YouTube Kàbísọ́lá lórí Facebook káàkiri òpó ayélujára Kàbísọ́lá ọ̀gá mi ẹ káàsán sà. ẹ káàsán ẹ kú àárọ̀ ẹ kú ìyálẹ̀ta àsìkò ètò Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún gbogbo wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wí Kàbísọ́lá ni èmi ń jẹ́ àyànmẹ́rin wọnú ìtì àkèrè má ṣe yàn jẹ́. ẹ ṣáà máa ń kiri ayé báyìí. ọmọ Adéyínká Àyìndé àkèrè finú ṣọgbọ́n ọkùnrin ogun. bàbá adúpẹ́ lọ́wọ́ yín torí a pè yín ní ọjọ́sí ẹ sì dá wa lóhùn èní yìí náà mú wá ní òkè ẹ dúró níbi tẹ́ ẹ wà bàbá ẹ jẹ́ ká wá bá yín torí pé èèyàn kì máa ń dà àgbàlagbà láàmú bàbá ṣé ẹ bínú pé à ń dá yín láàmú báyìí. kò sí ìbínú ń bẹ bó tiẹ̀ jẹ́ pé ẹnu iṣẹ́ náà lẹ ti wá bá mi ẹ rí i pé ojú yẹn fẹ́ dọ̀ọ̀dì ẹ̀ àwa lẹ́nu iṣẹ́ ni kódà àwọn ọ̀gá akọ̀sáré tọrọ àyè lọ́wọ́ wọn ni sòkò dẹ̀ ní bàjẹ́ fún gbogbo wa. àmín bàbá kò ní bàjẹ́ fẹ́ yín náà àmín tí yín ò ní bàjẹ́ èpì ayé ò ní ràn yín àmín ọ̀tá ayé ò ní ràn yín lágbára náà. bàbá gẹ́gẹ́ bí ìbéèrè tí à ń bá lọ ní ọjọ́ sí mo ní kí n béèrè pé kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ nítorí pé ẹ kì í máa ń bẹ̀rù nǹkan kan àwọn èpè àwọn àrùn sí àwọn ọ̀fọ̀ wọn kí ni ìbáṣepọ̀ tó wà láàrin gangan mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ fún gbogbo ayé kó máa gbọ́. kò sí ìbáṣepọ̀ tó dàbí alára láàrin èmi àti ìmáàmù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ bí kì í ṣe wípé wọ́n jẹ́ àáfàá mi wọ́n sì jẹ́ bàbá sí mi torí pé iṣẹ́ tá à ń ṣe lónìí ọlá Ọlọ́run ọlá àáfàá wa ni. ọlá Ọlọ́run ọlá àáfàá yín báwo ló ṣe jẹ́ ọlá Ọlọ́run àtọlá ọlá tiwọn. torí pé ńgbà tí èmi fẹ́ dọ́dọ̀ wọn nígbà náà mo rántí pé mo ti ṣetán secondary school bíi 15 years pass. ọdún 15 sẹ́yìn. tí mo ti ṣetán secondary school ni mo ṣalábàápàdé pé mo lọ kéwú lọ́dọ̀ wọn. ìkéwú tí mo lọ kéwú lọ́dọ̀ wọn mo ti ké Kùránì lọ́dọ̀ Sheikh Muhibudeen Ajani Ọmọláyàndé mo wá wò pé kí n tẹ̀síwájú nínú ẹ̀kọ́ kéwú ni mo fi pàdé wọn ìpàdé wọn àwọn ni wọ́n wá jíńjà wa pé a gbọ́dọ̀ kéwú lásán o ká kàwé kún. a ò gbọ́dọ̀ kéwú lásán ká kàwé kún. ó túmọ̀ sí pé téèyàn bá kéwú tí ó bá kàwé àbẹ̀ ẹ̀kọ́ ló ní. kódà kò ní nǹkan kan. kò ní nǹkan kan. tó bá kéwú tí ó kàwé kò ní nǹkan kan ayé àtijọ́ ló ti ní nǹkan. kì í ṣayé sìn mọ́. tí gbogbo nǹkan sì dúdú but ayé sìn o gbọ́dọ̀ fi ìwé kún so that wàá wà social life wàá mọ kí ló ń ṣẹlẹ̀ nínú ìlú kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò kí ló ń ṣẹlẹ̀ nínú
àwọn agbègbè tó wà wàá lè fi communicate wàá lè fi bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ohun tó mọ̀ yẹn so tó bá wá ní o kàwé àti tó bá lò kéwú tó kàwé kún o ní nǹkan kan òfo ni so àwọn ni wọ́n wá kọ́ wa ń gbà náà mú gbogbo àyẹn a sì ń bẹ̀rù torí gbogbo ìgbà náà Kàbí Sanra ti marry a sì ti bímọ. ẹ ti ṣègbéyàwó. àkódà àti bímọ méjì ńgbà náà táwọn èèyàn tí ẹ ń wò pé ó máa difficult láti lọ àmọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìlú wa ni kò sí ohun tó le tí ò ní rọ̀ náà wà ní ó dáa ṣé bó ṣe fẹ́ ṣèrè àátù wọn ẹ̀ lọ́wọ́ pẹ̀lú àwọn tó pọ̀ bẹ́ẹ̀ ìmáàmù wa Sheikh Muhibudeen wọ́n pẹ̀lú àáfàá wa Idris Aloma wọ́n pẹ̀lú Adéyínká Àyìndé ọmọ yìí lépo lọ́gbìjà gbàgbà àwọn náà pẹ̀lú àmọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìwà jẹ́ ògbóǹgbò tó rán wọn náà mú mi lọ sóṣìẹ́lẹ̀ ní FCE Federal College of Education lábẹ́òkúta àwọn náà mú mi lọ síbẹ̀ pé bó ṣe máa ṣèrè ìrìn tó máa rè àwọn tó máa lọ rírè tó máa fi tù ẹ́ lọ́rùn tó máa fi rẹ̀ lọ́rùn lára nígbà tá a tún wá débẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà kò síjọ́ kan láyé ìmáàmù Ògbómọ̀ṣọ́ á tún pè wá ìjọ óyá gba owó ìjọ wa gba oúnjẹ torí ìyàwó àtọmọ ńlé kán lè jẹun so wọ́n mọ̀ pé kò sọ́gbọ́n ó máa le díẹ̀ àmọ́ àwọn ni wọ́n jẹ́ kí Federal College of Education kó rọrùn fún wa láti kà kọ́lọ́ má jẹ́ kó le fún ọ náà. so in tó fà á tí nígbà tá a sì wá rí wípé in tí wọ́n ń ṣe yìí àbòsí ni lórí wọn ẹ̀san táwa náà lè fi san wọ́n náà ni wípé káwa náà jáde báyìí. Kábíyèsí. Ntóbi. Ó túmọ̀ sí pé oko téèyàn bá sọ síwájú bó pẹ́ bóyá èèyàn sì máa padà gbà. Ó sì máa padà gbà. Ẹ̀yin ará iléeṣẹ́ ń gbọ́ wọ́n ní téèyàn bá kéwú tí ò bá kàwé mọ́ àbẹ̀ ẹ̀kọ́ lónìí Ọlọ́run ní jẹ́ ká nábẹ́ ẹ̀kọ́ o. Bàbá wa Kàbí Sanra ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ kan sọ yìí pé ẹni tó bá kéwú tí ò bá ní ṣe ọwọ́ kún kò dáa kí ni nǹkan tẹ́ ẹ rí sọ̀rọ̀ ẹ̀ tó sọ. Gẹ́gẹ́ bí mo ti sọ nígbà tí ẹ kọ́kọ́ tí mo sọ̀rọ̀ tán tí Ọlọ́run má jà sọ̀rọ̀ tán. Àmín. Ṣé rí ọ̀rọ̀ tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ yẹn àwọn èèyàn kan ni wọ́n gbà sódì torí wípé wọ́n bìlí pé àwọn ò lè kàwé mọ́. Ṣọ́n lérò pé bóyá ó ti pẹ́ jù fún wọn ni àgbà. Wọ́n wò ó pé bóyá wọ́n ti dàgbà ní ìwà torí pé gbogbo wọn ò wọnú skul kán lọ sí LASU kán lọ sí UI kán lọ wo ẹni tó ti jù wọ́n lọ tán wà ní skul. tó jọ wọn bàbá aláyé tó jọ wọn bàbá àgbàlagbà tán wà ní skul tán kàwé lọ́wọ́. àìlè lọ́mọ yẹn ni wọ́n fi ń rò pé bóyá ìmáàmù Ògbómọ̀ṣọ́ bà ọjà àwọn jẹ́. wọ́n fi ń rò pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ pé Sànàwí nìkan tí ó kàwé tí ó níṣẹ́ lọ́wọ́ pé kinní kan ni meanwhile ní tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń sọ kọ́ nìyẹn. ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń jẹ́ kó yé wa wípé ilé ayé ti lajú. bẹ́ẹ̀ ṣe wà tẹ́ ẹ̀ bá kàwé kún un tẹ́ ẹ ṣe gbogbo ìtẹ́ ẹ gbé kalẹ̀ ẹ̀ lè gbé kalẹ̀ o torí bọ́n ṣe ń ṣe látijọ́ kọ́ lélẹ̀ ṣé bó ibi tí mo wà lẹ́tú gbé gbogbo iṣẹ́ yín àgbé pọ́kásì wà bá Kàbí Sanra lẹ́tú gbé wá bá mi ibi tí mo wà yìí ẹ wá jẹ́ àjọ bíra wa léèrè ṣáwọn bàbá àtijọ́ lè gbé wá bẹ́ẹ̀ rédíò station wọn ilé wọn náà lọ ibi tó bá wà náà ló máa wà so tẹ́ máa fi mọ̀ yí pé ìyìn tí ìwé ní í ṣe pọ̀ tí wọn náà bá wá kéwú tó wá kàwé kún level of your exposure bó ṣe máa sọ̀rọ̀ láwùjọ ìwùwà sí ẹ láwùjọ ó máa yàtọ̀ gédéǹgbé sí ẹni tí ó kàwé rárá ó dẹ̀ ní máa ṣèṣekú ṣeṣẹ́ ẹni tó kàwé tó kéwú ṣó máa lóun fẹ́ paláǹgbá kiri. irọ́ o tàbí a máa pòṣẹ́ gbẹ̀ káàkiri. àbó máa lóun fẹ́ máa já ewé kiri ní ẹ̀gbẹ́ títì kò ní ṣe bẹ́ẹ̀ náà. so ìdí nìyẹn tí mọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ fi sọ bẹ́ẹ̀ torí pé kinní yẹn ń tánìṣì íméèjì àwọn àáfàá látijọ́ ó ń dọ̀tí wọn. látijọ́ ó ní ò jẹ́ kán fẹ́ pọ́n àwọn àáfàá lé mọ́ látijọ́. Nàwọn ẹlòmíì fi máa lólówó mi máa ní bá mi gbé báàgì bí mo ṣe wà yìí ó nójú olówó tó lè ní Kàbí Sanra bá mi gbé báàgì. bá mi gbé báàgì báwo ni ẹ ṣe jẹ́. kódà kó gbà mí sí mọ́sálásí àti ìmọ̀ọ́mù pé mi mò ń bá a kírun mọ́sálásí ẹ̀ tó kódà kó máa sọ sálárì fún mi kò lè ní kí n bá òun gbé báàgì tó rọ́ mọ̀ pé mo kàwé. òun ló fà á tí ìmáàmù sọ́ngbà yẹn pé ìmáàmù ìlú kì í ṣerú kì í ṣe ránṣẹ́ nìkan. ni ìmáàmù ṣe sọ bẹ́ẹ̀ pé ìmáàmù yìí kì í ṣerú o lẹ́yìn ẹrú Ọlọ́run ni o kì í ṣe ìránṣẹ́ anybody so o kò lè kùgì kódà pírẹsidẹ́ǹtì ìlú ò kò lè kùgìrì pé àáfà ẹ bá mi gbé báàgì ẹ máa gbé nìṣó kò possible because they will know that ìwọ fúnra rẹ o mọ ohun tó ń ṣe
ó yàtọ̀ sí bàbá wa ti ka Yàsín lẹ̀ fún yín àti ka múlíkù lẹ̀ fún yín. Irú ẹ̀ ni àwọn olówó kan máa ń ṣe wá ní every Thursday àwọn àfáà kan wá kóra wọn lọ torí 10,000 tó máa fún wọn sí envelope àwọn máa náà àwọn ti ṣá olówó yẹn wà ní yọjú sí wọn o. Ẹ wo bọ́n ṣe useless Kùránì bọ́n ṣe yẹ̀yẹ́ tíra àwa náà wọ́n ti ka Kùránì lẹ̀ fún yín o. Olówó wa nítorí a ní òun ti mọ̀ pé owó náà lẹ wá gbà. ẹ̀yin mẹ́wàá lẹ́wọ́ kò tẹ́ ẹ̀ ní bèrè ẹni tán wà kò ní bèrè ó kàn máa fún wọn envelope 10,000 ni. Àmọ́ tó o bá kàwé o mọ̀ pé wọ́n gbọ́dọ̀ invite ẹni kò ń ṣe wọ́n ló máa invite rẹ̀. So bí àárín yẹn ṣe rí nìyẹn. So ìmáàmù ò tàbùkù anybody. Ìmáàmù ń sọ ihun tó wà nídìí ẹ̀ pé ohun tó dáa jù ni pé kò sí bó ti dàgbà tó ẹ gbọ́dọ̀ kàwé. Mo rántí ìgbà tí mo wá sọ́dọ̀ yín last ṣe bó náà lẹ́yìn náà sọ pé wà á skul lọ́wọ́ tẹ́ ń kàwé lọ́wọ́ yìí. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí. Ìmùgbọ̀n ló ti funfun tán yìí. Kẹ wá fi wéwú ọmọ tẹ bá wá wọ àwọn tó ń jánu yìí ẹlòmíì kò gbólójú nu wọn ò dàgbà rárá. Mo sì mọ àwọn kan tó ń pé wọ́n ń pariwo lórí social media tó jẹ́ éèjì wọn ó sì yẹ kó padà sí skul. But ọ̀lẹ olè ẹ̀hún ni ò jẹ́ kó fẹ́ padà. Bàbá wa Kàbísọ́lá kò ní bàjẹ́ fún yín láyé. Àmín àmín. Àwọn àgbàlagbà máa ń sọ nǹkan kan wọ́n máa ń pè wọ́n á ní kò sí bí èèyàn ṣe máa dáa tó tí ò ní síbi tó máa kù sí. Bẹ́ẹ̀ni. Bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Toliat Ayilara Yunus Ayilara Second kọ́lọ́n bá lẹ́rọ̀ ẹ̀mí wọn kọ́lọ́n má yẹ kán kú báyìí fún wa. Kò sí bọ́ ṣe máa dáa tó àwọn bí ọ̀nà kù sí nínú ìwà wọn tẹ́lẹ̀ sọ pé ibi tí ìmáàmù kù sí rèé o. Kò sẹ́ni tó dáa tán. Bẹ́ẹ̀ni. Anabi Muhammad sallallahu alaihi wasallam. Anabi náà ò dáa tán. Jesus Christ náà ò dáa tán. Bẹ́ẹ̀ni. So kò sẹ́ni tó dáa tán láyé. Ṣé rí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní tèmi rí nínú ọ̀rọ̀ wọn ni wípé wọ́n ní kinní kan kọ̀rọ̀ wọ̀ sí paramọ́lẹ̀ wọn ó kọ̀rọ̀ wọ̀ sí. Má fi lọ́kùlọ̀ lọ wọn. Kì í ṣe gbogbo èèyàn ní ó nẹ́mi sùúrù yẹn náà là ń bẹ lọ́hùn pé kọ́lọ́hun túbọ̀ fún wọn débi pé tẹ́lómi bá sọ̀rọ̀ báyìí kọ́kọ̀ fílẹ̀ pé àmọ́dẹ̀ rí pé wọ́n ti ń ṣe. Torí ibi àgbàlọ́ wà yìí. Ibi àgbàná wà yìí wọ́n dẹ̀ ti ń gbìyànjú wọ́n ti ń ṣe kọ́lọ́hun túbọ̀ bá wa fún wọn ṣe. Ìyẹn lèmi rí i pé ó kù sí. Àmọ́ pé nǹkan míì torí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò lè fóbìnrin tán. Nígbà tó ń ṣe oníranù. Kì í ṣe oníṣìnà. Àwọn àfáàtà máa ní àwọn fẹ́ ṣàdúrà fòbìnrin àwọn fẹ́ móbìnrin lódò kó lọ máa wẹ̀. Ẹ jẹ́ kí n tún sọ ìwà ìmáàmù Ògbómọ̀ṣọ́ kan tó já sí pé ó dáa jù. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ara wọn ò yá ó le gan ó le débi wípé àwọn kan wá nínú àwọn àfáà wá ní iṣẹ́ kan wà a máa ń ṣe ní tá a bá ti lò báyìí ara máa dìde ní pírí lologo ń jí ní ọfà lélẹ́yìí kíní kan ni. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ statement kan jọ yẹn pé ó jọ fà o kò jọ fà o tí tọ́wọ́n bá máa yè ká má sọ nǹkan mi torí pé àìlòmíì tó ń bọ̀ á fẹ́ ṣàṣẹ. Pé tọ́wọ́n bá máa yè kọ́wọ́n yè lórí ẹ̀ tọ́wọ́n bá tún máa yè nídàkejì kọ́wọ́n yè lórí ẹ̀ àmọ́ tí yóò mú àwọn tọ́wọ́n ó bu ẹbu sọ́wọ́ báyìí tọ́wọ́n ó la àbí tọ́wọ́n ó ní ẹ bá mi sí gbẹ́rẹ́ yìí kọ́ lọ má jòdè bá wọn tán. Tó bá ti kọjá ọ̀rọ̀ hospital àbí ká ṣàdúrà fún alábẹ́ àbí ká ṣàdúrà pé tó bá ti kọjá abẹ ó pé Ọlọ́run kó yé àwọn ká má sọ pé kó kú ọ̀rọ̀. Ká má sọ pé kó kọ́pa àwọn ju pé kí àwọn àtijọ́ ẹni mo ti ní mọ́ ni ẹ wá wọ Ọlọ́run kò tó jọ́ kẹta ìmáàmù Ògbómọ̀ṣọ́ ara wọn yá. Ara dìde àwọn ọ̀tá kẹ́ni àtẹ̀tí máa yín mú lẹ́yìn pé. Ṣé èmi àti yín ṣá nígbàgbọ́ rú ẹ̀? Ìgbàgbọ́ ẹ nípọn tó tọ́. So la ṣe máa sọ pé ìwà ṣẹ́rí gbogbo ìwà tó kù tó bá yẹ nǹkan ni ìwà kò sẹ́ni tí ò ní wà tiẹ̀ kò sẹ́ni tí ò sì burú ìburú lọ tí wọ́n ní wípé paramọ́lẹ̀ ẹ̀ wọ́n kọ̀rọ̀ wọ̀ sí o ò gbọ́dọ̀ fi wọ̀ sí lọ̀ wọ́n so ìyẹn là ń wá bẹ lọ pé kọ́ lọ ń jẹ́ túbọ̀ kí sùúrù yẹn kó túbọ̀ pé ìyẹn nìkan náà ló kù fún wọn bọ́ pé wọn ọ̀dà yẹn wọn dáadáa. Bàbá Kàbísọ́lá ẹ ṣé gan sa kò ní bàjẹ́ fún yín látàrọ ẹ kú ohun látàrọ. Bàbá ọ̀rọ̀ kan lọ ó go viral lórí social media lórí ẹ̀rọ ayélujára tí àwọn kan sọ pé mọ́sálásí ọjà àgbò ọba lónìí ìjẹta lónìí mọ́sálásí ọjà àgbò ṣọ́ba lónìí ni àbẹ̀wọ̀n mùsùlùmí ìlú lónìí mọ́sálásí ọjà àgbò. Tá a bá ní mọ́sálásí ọjà àgbò bẹ́ẹ̀ni sà pé ṣé ọba lónìí bẹ́ẹ̀ni ẹgbẹ́ àjọbìra wa léèrè church ta ló ní church. Kò sẹ́nìkan tó ní church yìí. Ok
ẹ jẹ́ kí n wá fi eléyìí bí rìdíìmù ṣe wà yẹn. bẹ́ẹ̀ ni sà. tọ́ bá máa sọ á ní bàbá wa Adébóyè ni. bàbá Adébóyè kọ́ ló dẹ̀ ní rìdíìmù. mo fẹ́ ó ní tí mo fẹ́ fàyọ́ ńbẹ̀ pé bàbá wa Adébóyè àwọn bàbá Adébóyè tí tọ́ bá dàgbàdàgbà tí wọ́n bá lọ lọ́la àwọn lè wí ìlì rìdíìmù fọmọ wọn. kò ṣeé ṣe torí pé wọn kọ́ lónìí. Ọlọ́run ló ní church, Ọlọ́run ló ní mọ́sálásí. bẹ́ẹ̀ náà ló ṣe ṣẹlẹ̀ mọ́sálásí ọjà Agbó. ìyẹn Tògbómọ̀ṣọ́. ẹ̀wọ̀n tí wọ́n ń kírun ń bẹ̀ lọ́wọ́ àwọn ni wọ́n ní mọ́sálásí. kò ṣe pẹ́ nìkan pàtó ló ní mọ́sálásí. kò ṣe pẹ́ nìkan ọba ló ní mọ́sìkì ọba ló ní kinní kan yẹn. ẹ jẹ́ àgbàgbé ọba mọ̀ lóòótọ́ wọ́n lè sọ pé àwọn bàbá wọn ni wọ́n ń kírun bẹ̀ àwọn bàbá wọn ni wọ́n kọ́ kò túmọ̀ sí pé àwọn bàbá wọn náà ní. èyí téèyàn bá ti kọ́ fún Ọlọ́run ló ní. èyí téèyàn bá kọ́ fún ayé bóyá wọ́n ń ṣe bísínẹ́sì lórí ẹ̀ láti máa sọ pé bóyá wọ́n fi ṣe bísínẹ́sì. àmọ́ tó bá jẹ́ pé lórí ìtọ́lọ́run lẹ́kọ́ àti chọ́ọ̀chì o àti mọ́sálásí o Ọlọ́run ló ní. àwọn tó bá sì ń jọ́sìn bẹ́ẹ̀ àwọn náà jọ ní. gẹ́gẹ́ bí gbogbo rìdíìmù gbogbo àwọn tó jọ wà ń rìdíìmù ní ìsìn àwọn náà jọ ní rìdíìmù. àwọn náà jọ entitled sí. bàbá Adébóyè nìkan kan náà ní o. gbogbo wọn náà jọ ní. bẹ́ẹ̀ náà ni àtọmọ bàbá Adébóyè o àtìyàwó wọn àti gbogbo wọn tó jọ ń jọ́sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ mọ́sálásí kò ṣe pé èèyàn kan ló ní. bàbá ẹ ṣé gan ẹ kú ohun ṣé ẹ gbọ́ nǹkan tí bàbá wa Kàbísọ́lá tí wọ́n sọ ọ̀nà ẹnìkan kọ́ ló ní mọ́ṣáláṣí ẹnìkan kọ́ ló ní ṣọ́ọ̀ṣì àwọn tí wọ́n jọ ń jọ́sìn bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni àjọ ní. Ọlọ́run máa wá lo ẹnìkan fún wọn tó máa jẹ́ adarí bí bàbá wa Adébóyè ṣe jẹ́ adarí Redeem tí bàbá wa David Oyedepo tí wọ́n jẹ́ ti Winner Chapel bẹ́ẹ̀ náà ni Ọlọ́run lo bàbá wa Ìmáàmù Gbogbogbò Sheikh Dr. Toliat Yunus Ayinla Shehu fún mọ́sálásí Ògbómọ̀ṣọ́ tọ́jà Agbó Central Mosque àwọn ni wọn Ọlọ́run ní kó máa jẹ́ number 1 níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tọ́sí ní kò ń bẹ̀ láìláì. tí bàbá ọba Gani jẹ́ number 1 gbogbo olú Ògbómọ̀ṣọ́. Ọlọ́run má pa bàbá fún wa. Àmín. nítorí pé bàbá yẹn dáa jù but àwọn kan tó jẹ́ àwọn ẹni ibi kan ló ń lo kúrò àwọn jọ lọ bá bàbá. torí níta ìṣẹ́rí àárín yẹn ni pé wọ́n ti rí i pé bàbá kábíyèsí wọn ò fi bẹ́ẹ̀ mọ̀ ń pa ètò Islam wọ́n wá ń lo scope so bàbá wa kábíyèsí ọdẹ wa àwọn jẹyàn kan tó jẹ ẹni tó ẹ mọ̀ ẹni tó bá ti wá láti Amẹ́ríkà mí nǹkan kan gbogbo ìṣesí yẹn ń yé wọn tó so kò dẹ̀ ní pẹ́ sùn wọn kò dẹ̀ ní pẹ́ sùn wọn wò pé ṣé o tẹ́ ẹ fẹ́ ni ó dẹ̀ gbà òun ló bí ó dẹ̀ gba ìmọ̀ọ́mù ṣe bí ìmọ̀ọ́mù lẹ́nu ẹ fẹ́ ó dà mo ti fún yín so àwọn náà mọ̀ ẹ́ pé n tó ń ṣe yẹn kò right. ìmáàmù tó tẹ́ fún wọn tí bàbá wa ọba Gani tẹ́ fún wọn kẹ́ni kò sí ẹni kan tó ṣe screening fún wọn tó máa mọ̀ pé ókè ṣó competent láti àbí kò tiẹ̀ no ẹja tiẹ̀ gbàgbé competent or no competent ṣe rí ìmọ̀ọ́mù ààfin yẹn ní ìmọ̀ tí mo fẹ́ fi pè é ṣé mọ̀ọ́mù tó lọ sínú ọjà kan tó ní àǹjọ̀nú á máa bá wọn nájà ṣé mọ̀ọ́mù nu àǹjọ̀nú á máa bá wọn nájà ṣáàdúrà nu ṣé àǹjọ̀nú gbọ́dọ̀ yọ sọ́mọ ara rẹ̀ àdúrà àǹjọ̀nú kò gbọ́dọ̀ dúró a máa sá lọ ni. bẹ́ẹ̀ni. àbí ìmọ̀ọ́mù tó ń ṣi wútúbà kí so ẹ já gbàgbé ọ̀rọ̀ ìmọ̀ọ́mù yẹn so kọ́lọ̀ kó ṣọ̀ kó má ṣàlàyé ṣàánú wa. bàbá Kàbísọ́lá ẹ má ní ìbéèrè mi pọ̀ jíṣẹ́ mi pé àwa tá bá jẹ́ pìrìsẹ́ńtà báyìí a máa fẹ́ tọpinpin nǹkan ká lè mọ̀ dáadáa. bàbá lórí ẹ̀rọ ayélujára àwọn kan ń sọ ń gbà kan pé bàbá tó bí bàbá wa Chief Imam Ògbómọ̀ṣọ́ wọn náà sì ń bẹ láyé ṣé bàbá tó bí Chief Imam ṣé wọ́n sì wà àbí wọn ò sí báwo gangan náà sì jẹ́ nínú ilé Ayélára. àkọ́kọ́ èmi ò mọ ẹbí mi máa ń mo tójú bọ ẹbí ẹlẹ́bí torí èmi náà ní problem nínú ẹbí tèmi bí mo ṣe wà yìí mo máa ń fi yẹn dúpẹ́ lọ́wọ́ bàbá wa ìmáàmù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ Shehu àti bàbá wa Sheikh Dr. Muhibudeen Ajani Ọláyọ̀dé àwọn ni wọ́n sọ mí di àáfà ilé oníṣègùn mo ti wá. ẹ tútù sọnà. ilé oníṣègùn ni mo ti wá. lẹ ti wá. bàbá tó bí mi lọ́mọ oníṣègùn ni. but nísìnyí ìṣègùn yẹn ṣe kọ́ sí lára iṣẹ́ ìjì àfà lọ́wọ́. àfà lèmi. ní tààrà. tààrà. àbí ní díẹ̀. ní tààrà. kábíyèsí Olódùmarè. so ṣé wá rí àwọn tí wọ́n sọ pé bàbá rẹ̀ kú ibi tí bàbá rẹ̀ bá wà ṣé bá dẹ̀ gbé jáde. kàn mú lọ síbẹ̀. kàn mú wa lọ síbẹ̀ àbí kàn lọ ya fọ́tò bá ṣé mígbà tí Ṣùbẹ́rù tó ń ṣe bí alágànná tó ń parọ́ kiri. bí ọlọ́dẹ orí ṣe bí wọ́n lọ ilé bàbá ẹ̀ nígbà tó mọ̀ pé ilé bàbá ẹ̀ rí wọ́n lọ ya fọ́tò bàbá ẹ̀ wọ́n mú fọ́tò bàbá ẹ̀ wọ́n lọ fídíò bàbá ẹ̀ àwọn náà tó bá wá sọ pé
ìmáàmù Ògbómọ̀ṣọ́ bàbá rẹ̀ sì wà lẹ́ kọ́ lọ gbé kámẹ́rà lọ ọbẹ̀. ẹ lọ ṣe fídíò kọ́ béèrè lọ́wọ́ bàbá. kọ́ béèrè lọ́wọ́ bàbá ọmọ rẹ̀ rèé kinní kan. ṣó o mọ̀ rí àbí tó bá mọ ilé ẹlòmíà ní ọmọ Abẹ́òkúta ni ẹlòmíà ní ọmọ Ìmẹ̀kọ ni ṣé bí Abẹ́òkúta Ìmẹ̀kọ ó yẹ kó lè lọ ọbẹ̀ kó lè lọ mú fọ́tò bá. àti Abẹ́òkúta àti Ìmẹ̀kọ kò jìnnà síra wọn kó lọ gbé fọ́tò bàbá rẹ̀ wá ń bẹ̀ fún wa àbí lè sàárè bàbá rẹ̀ àbí kó lọ gbé fọ́tò bàbá ẹ̀ tó bá sì ń bẹ láyé wa ìyẹn lè mímọ̀ ń bẹ̀. bàbá kò ní bàjẹ́ fún yín. àmín. ìyá bàbá tó bí ìmáàmù Ògbómọ̀ṣọ́ kí ni relationship tó wà láàrin bàbá wọn ìyá wọn àti chief imam Ògbómọ̀ṣọ́? mo sọ fún yín pé ọmọ kéwú là wà. olójú tá a fẹ́ mọ̀ nù ilé onílé mo mọ̀ pé ìyá wọn ń bẹ digbí ìyá àlùbáríkà ìyá wa ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún wọn. àmín àmín. ọlọ́run jọ jẹ́ kí ìyá náà ó jẹ wọn mọ́ pẹ́. ẹnujọ́ mẹ́ta ìnáwó kan lọ ń gbé fọ́tò kan kiri tó ń ṣe gbá tó ń ṣàwo ṣé bàbá rẹ̀ ṣé ìyá rẹ̀ rèé kinní kan rèé kinní kan ẹbí ẹlẹ́bí ni kò kàn wá. kí ló ń tojú bọ bí ẹlẹ́bí fún. àkọ́kọ́ lórí pé wọ́n tẹ̀ gbé fọ́tò ìmọ̀ bá ìyá ẹnìkan jáde kan pé ìyá àmọ́mù rè ìyá àmọ́mù rè ó yẹ kán sùn wọn lẹ́jọ́ ó yẹ kán sùn wọn ní mo ṣe sọ pé ṣẹ́rẹ́ lòmí ìṣọwọ́ tó ṣe máa ṣẹ̀wọ̀n ó máa rò pé wọ́n fi tepúlù wọn fóun ni. ṣùgbọ́n ṣe máa pé torí pé bàbá wa ṣì fún màmá jí èèyàn lọ́rùn àti pé wọ́n ti wò pé tọ́wọ́n bá ní wọn lọ sún ọ̀ràn pípù ìnáwó náà ló máa padà lọ gbà wọn. ẹ wá gbọ́ lórí gbogbo tá à ń ṣe ìyàwó náà ni wọ́n tún máa ń ká wa lọ́wọ́ kò. ẹ ná lọ́run. bàbá wa ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ mo fi Ọlọ́run búra àwọn ni wọ́n ń ká wa lọ́wọ́ kò. kì í ṣèmi nìkan lọ mọ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ tó jáde báyìí o. tó gíràn. mi ìgíràn mo dúró ti òdodo ni. ẹ máa gbọ́ ní dúdúró ti ọ̀gá yín bàbá yín mẹ́ńtọ̀ yín olùtọ́sọ́nà yín pé kò sí ibi kó jẹ́ Ọlọ́run níjẹ́ kó ga wá wọnú náà kó jẹ́ nù àyè lọ́nà báyìí àjọfẹ́ wọbẹ̀ ni. so ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ àáfàá wa ni wọ́n. ní tààrà. so àwa gbọ́dọ̀ wá sọ pé bọ́n ṣe jẹ́ àáfàá wa yẹn o kiri kan àwọn ni wọ́n ń ká wa lọ́wọ́ kò àwọn èèyàn kan wà tó yẹ ká lè gbé àwọn ni wọ́n ń sọ pé ẹ wo ẹ fi wọ́n lé wọ́n máa sọ mí lẹ́nu ni. most especially gẹ́gẹ́ bí onípò nílùú olórúkọ ń lù ú. èyí tó ṣẹlẹ̀ ní ẹnujọ́ mẹ́ta tí kan sọ wípé èmi sọ pé bàbá wo Èjìdé ni wọ́n rán mi iṣẹ́ tó wá lọ gbé fọ́tò ọ́díò kan wá tó sáré fast forward ẹ̀ èmi fẹ́ competition. ege sẹ́ni. àmọ́ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ló ní mi ìfẹ́ gbọ́ wàhálà. ó gbọ́dọ̀ dánwò. bàbá wa ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ àwọn èèyàn ò tí ì mọ̀ pé àwọn gangan ni wọ́n fẹ́ kí ìlú ó tò. torí àwọn kan wà ṣùgbẹ́rù tí wọ́n fi ilẹ̀ tí ì máa ń ṣe bàbá wa Ògbómọ̀ṣọ́ wọn ò ní fi ilẹ̀. a sì wà ń bẹ̀. àwọn kan tí wọ́n wá da mọ́sálásí rúgbà náà tí wọ́n ní ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ó na ẹbí wọn ó na bàbá kan ó ṣe kinní kan àwọn yẹn fẹ́ wá da mọ́sálásí rúnjọ Jímọ̀ ni. wọ́n fẹ́ wá da mọ́sálásí rúnjọ Jímọ̀ náà fẹ́ wá da mọ́sálásí pé mọ̀ọ́mù ò ní kírun níjọ́ yẹn. àwọn lọ́wọ́n ọlọ́pàá wa ẹ sì mọ̀ pé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ayé ti kódà wọ́n ti léèyàn lára síwájú kan tó dì mọ́ọ̀mù. ọ̀rọ̀ sì ń bọ̀ mbẹ́ náà ọ̀rọ̀ sì ń bọ̀ mbẹ́. so gbó lórí pé bóyá kìíní ìgbà ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ló jẹ́ kó fi padà fi àwọn bàbá yẹn lẹ̀ pẹ̀lú ìwọ̀n bá jọjọ́ tọ́nà wọn lò lẹ́wọ̀n àbí ibi tó nǹkan ti lò. ojú wọn rí. ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ló jẹ́ kó fi wọ́n lẹ̀ torí pé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ò yọjú ń kóòtù tó bá jẹ́ pé wọ́n yọjú wọn tí ì lè fi wọ́n lẹ̀. àmọ́ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ mọ̀ máa yọjú torí pé ẹ mọ̀ pé gbàtọ́ bá ti adájọ́ bá ti rí ẹni tó gbẹ́jọ́ wá ọmọ àpàdà da ẹjọ́ nù ní. ẹ ṣe gan ẹ kú àtàárọ̀ bàbá wa Kàbísọ́lá gẹ́gẹ́ bí mo ti ń béèrè lọ́wọ́ yín bọ̀ bàbá kí chief imam Ògbómọ̀ṣọ́ kí wọ́n tó dórí ipò iṣẹ́ wo gangan ni wọ́n ṣe torí pé a ti ń gbọ́ wùrùn pé nítorí bàbá imam Ògbómọ̀ṣọ́ wọ́n sọ̀rọ̀ kan gbà wọ́n ní post wọn nínú iṣẹ́ kan wọn afẹ́yẹ́ kẹ́yìn wọn afẹnu ayé sọ. ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ civil defence ni wọ́n nígbà náà kí wọ́n tó dórí ipò mọ́ọ̀mù wọ́n sì ti wà ní assistant superintendent nígbà náà nígbà yẹn wọ́n sì tún máa ń kọ́ ọmọ ń kéwú. pẹ̀lú bó ṣe wà ní iṣẹ́ ìjọba tó. kódà wọ́n ní ilé kéwú bíi ilé ìwé táwọn èèyàn jẹ àǹfààní ẹ̀ rẹpẹtẹ. báyìí wà ń kọ́ sọ́sì wà ọ́ sì nílé kéwú yẹn náà báyìí. níjọ́ Saturday ni wọ́n ṣe wòlímọ̀ fún àwọn 14.
kò wòlímọ̀ Kùránì fún àwọn 14 nínú iléèwé tí wọ́n kọ́ fúnra wọn tí kì í ṣe pé bóyá ẹnìkan mú wọn pé kó wá máa bá wọn ṣe. kódà Central Mosque tí wọ́n kọ́ ó làmìlàaka kódà bíi 1 acre ni wọ́n fi kọ́ mọ́sálásí tí wọ́n sì kọ́ skul sínú ẹ̀. kódà nínú skul tí wọ́n kọ́ yẹn ni àwọn àáfàá tí wọ́n rò pé àwọn ò lè kàwé mọ́ tí wọ́n ti lose hope níbẹ̀ ni wọ́n ti lọ ṣe exam JEBAC exam. wọ́n ti ṣe exam yẹn gbà yẹn. JEBAC exam yẹn wọ́n máa ṣe Arabic and Islamic study lè máa lọ lè fi result yẹn lọ ṣe ní school. náwọn àáfàá tó dé tọ́lá mi láka nílùú Ẹ̀gbá nígbà náà ni wọ́n jàǹfààní nínú ẹ̀ táwa yìí sì mọ̀ dáadáa. náà àfà tó làmìlaka lẹ́gbàá yìí tán lórúkọ gidi ni wọ́n jàǹfààní nínú JEBAC exam yẹn. so Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Ọlọ́run kádàrá kí Ọlọ́run kẹ́ púpọ̀ tí kì í ṣe ìkẹ́ kékeré Ọlọ́run dúró ti Ìmáàmù Ògbómọ̀ṣọ́ láti ilẹ̀ ó ti yé. so iṣẹ́ tí wọ́n ń ṣe lẹ́yìn yẹn wọ́n tún máa ń ṣe part-time lecturer. tó ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. so wọ́n máa ń lecture àwọn èèyàn ní Saturday. báwo ni wọ́n ṣe ń ráyè pẹ̀lú iṣẹ́ ìjọba tí wọ́n ṣe ń gbà yẹn gan. ìyẹn ni àwa fi fẹ́ràn Ìmáàmù Ògbómọ̀ṣọ́. ọ̀nà kíkanjú. ìjọ kan wọ́n pè mí ní aago 2 òru mi ì lè gbàgbé mi ì wá gbé fóònù tó mo ti sùn lọ. ìgbà tó wá di àárọ̀ ọjọ́ kejì mo wá pè wọ́n padà wọ́n ní ṣé ìwọ tó fẹ́ ṣe civil defence rẹ̀. lọ́pẹ́ ẹ̀ lóru ló sùn lọ. ṣé ìwọ tó fẹ́ ṣiṣẹ́ rẹ̀ gbogbo yín ọ̀lẹ lẹ fẹ́ yà. o gbọ́dọ̀ tó bá pè ẹ́ láago kan o gbọ́dọ̀ jí. o gbọ́dọ̀ fi fóònù ẹ sí silent ní mi ṣe ń fi fóònù mi sí silent mọ́ láti gbà náà. torí pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó bá pè láago kan òru wọ́n máa jí wọ́n máa gbé. a gbé ọ̀rọ̀ pé mo ti sùn lọ́wọ́ rẹ̀ nìkan. àwa mọ táìmù tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń sùn gan. mọ gbà tó ń sùn. mọ gbà tó ń sùn. a ṣá mọ̀ pé tọ́ba náà wọ́n fẹ́ lọ sùn wọ́n fẹ́ rẹ́sì díẹ̀ tọ́ba ti tún ti yí. a máa ní ìgbà wo lẹ wá sùn ìgbà wo lẹ jí. Ọlọ́run dá wọn bẹ́ẹ̀ àkàndá èèyàn lọ́lọ́run dá Ìmáàmù Ògbómọ̀ṣọ́. ìyẹn ni òye àwọn ọlọ̀tẹ̀ tí wọ́n ń dìtẹ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́. nígbà tí wọ́n sì wà l'Ábẹ́òkúta mọ́sálásí tí wọ́n ti ń ṣe ìmáàmù ní Àdìám mọ́sálásí wà láàrin. ibo ni Àdìám yẹn wà. ó wà ní Ìpòràké. nínú sọ́mẹ̀lì. nínú Ìpòràké. lójú títì. nínú ibẹ̀ yẹn ọ̀tún ṣọ́ọ̀ṣì wà ń bẹ̀ òsì ṣọ́ọ̀ṣì wà ń bẹ̀ báwo ni àáfàá ṣe máa ríṣẹ́ jẹ́ nínú ibẹ̀ yẹn. tọ́tẹ̀ succeed. wọ́n dẹ̀ ṣe débi wípé pásítọ̀ torí ẹ̀ máa wẹ̀ lómi ìtọ́ máa ní ìmáàmù wọ́n ń dágẹ̀ sílẹ̀ wọ́n fẹ́ dágẹ̀ sílẹ̀ àti pásítọ̀ tọ̀tún àti pásítọ̀ tòsì wọ́n sì mú mọ́ gbogbo Ògbómọ̀ṣọ́ lọ́rẹ̀ẹ́ tí ò sì síjà ìmáàmù sì bọ́tì ṣe ń sọ̀rọ̀ yìí náà ṣe ń sọ̀rọ̀ ńgbà náà kò sì síjà. ìmáàmù á jẹ́ kó yí ẹ wípé tó o bá ṣe Islam wa wọ náà torí nítorí wọn kàánú Kùránì tiwọn ni ìyẹn ò torí ẹ̀ ní kí pásítọ̀ rí wọn lọ́la kó má kí wọn. so Ìmáàmù Ògbómọ̀ṣọ́ bọ́lọ́ ń ṣe dá àwọn ni wọ́n ṣe ń ṣe yẹn iṣẹ́ takuntakun yẹn ló bí n tí ìmáàmù gbogbo ìlú Ẹ̀gbá tó fi fẹ́ràn wọn tán fi pè wọ́n gbà náà pé kán wá kú jẹ oyè méjì náà fún wọn ìmáàmù gbogbo Ìpòràké àti Sheikhul Islam gbogbo Ìpòrò. nígbà tó wá fún wọn nígbà náà àwọn kan náà dìde lẹ́gbàá tán ní ẹ̀kọ́ ń ṣọmọ Ẹ̀gbá o nítorí ìmáàmù máa ń sọ gbogbo ìgbà pé mi ń ṣọmọ Ẹ̀gbá o ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí kò sì sígbà kan nílé yá kan kí ìmáàmù Ògbómọ̀ṣọ́ máa lọ sí ilé alọ́ṣọdún. ìyẹn ilé táwọn èèyàn yìí wá sọ pé ilé ayé lára gangan ni wọ́n ti ń ṣọdún. bóyá àwọn tí wọ́n ń sọ ní àsìkò ìtàn sọ pé Sheikh Yunus kò ṣọmọ ilé ayé lára bí àwọn òkè máa ń wálé ọdún gbà yẹn. gbogbo wọn ni wọ́n jọ mọ́ra wọn. kí ló dé tó wọn á sọ̀sọ̀kútọ̀ tó ń sọ nísìnyí. ohun tí wọ́n rò kọ́ ni wọ́n ń bá. àpapín náà rò. lọ́rùn pé kó wá ṣe fáwọn ìmáàmù sì ní tọ́lọ́run ni mo wá ṣe. tọ́lọ́run lèmi wá ṣe àfi kí iṣẹ́ Ọlọ́run ó dúró. ẹni bá mọ̀ pé òun fẹ́ lówó lọ́wọ́ kó lọ ṣiṣẹ́. èmi náà fúnra mi tí mo jẹ́ mọ̀ọ́mù mò ń ṣiṣẹ́. so ìyẹn ni ó bí ọ̀tá tán fi ní ẹ kì í ṣe ọmọlé wa ni torí pé wọ́n lọ ọ̀rọ̀ yẹn mọ́ ti ọba lẹ́sẹ̀ làwọn kìrìsìtẹ́nì kan fi dá sí pé bóyá ìmáàmù ń rí ọba fín ìmáàmù ò fìgbà kankan rọ́ba fín.
èmi náà ti sọ fún àwọn èèyàn mo ní ìmáàmù rọ̀bàfin arọ́bàfin lọ́ba ń pa ẹ̀yìn èèyàn ṣe ń gbọ́ wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tolia Yunus Ayélára II wọn ò rọ̀bàfin ọ̀rọ̀ wa ni òyìnbá wa tó bàbá Kàbísọ́lá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ gbọ́n ṣe máa ń sọ á ní téèyàn bá wọ́ ṣiṣẹ́ àfà èèyàn gbọ́dọ̀ níṣẹ́ kan ní ọwọ́ lẹ́yìn iṣẹ́ ìmáàmù tí bàbá wa tó gbé dání báyìí iṣẹ́ ara wọn tún ní tó yàtọ̀ sí iṣẹ́ ìmáàmù. ìmáàmù jẹ́ olùkọ́ tíṣà lecturer gan ni wọ́n kì í ṣe tíṣà ní báyìí tí wọ́n ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kódà skul tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi lọ́lẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí bóyá tí gbogbo wa náà bá wà lórí ẹ̀rọ ayélujára ẹ rí skul tó tóbi gan tààrà ni tí kì í ṣe díẹ̀ tó jẹ́ pé wọ́n máa mọ́ṣáláṣí máa wà ń bẹ̀ skul máa wà ń bẹ̀ hostel máa wà ń bẹ̀ fún ìwọ tó o bá dángájíá tó o mọ̀ pé o dára ẹ lójú o competent láti sọ pé o fẹ́ kéwú mọ́ ìwé. kéwú mọ̀wé kì í ṣe pé kò ní kọ kéwú kan lápá. mo sọ fún yín pé Saturday yìí èèyàn 14 ni wọ́n ṣe wòlímọ̀ fún so ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí ń ṣọ̀lẹ nígbà kankan àìmọye àwọn iṣẹ́ míì náà tá a lè máa sọ lórí social media tí wọ́n ṣe ṣé kí ló bí ohun tí wọ́n fi resign nínú iṣẹ́ civil defence kò ju wípé àwọn aráàlú yìí náà ni wọ́n sọ wípé ìmáàmù Ògbómọ̀ṣọ́ o kò lè máa ṣe ìmáàmù láwọn lórí kó tún máa torí pé ìgbà náà tí ìmáàmù bá ti kí jímọ̀ tán ìjọ Saturday wọ́n máa padà sábẹ́kúta láti lè resume sí ẹnu iṣẹ́ níjọ́ Monday àkọ́kọ́ ni ẹ kò ń dágbére ìgbà tó yá náà ni ẹ tó bá mọ̀ kóun fẹ́ di mọ́ọ̀mù àwọn kó wá fọwọ́ sí ìwé pé àfi kóun lọ resign ni mọ́ọ̀mù ṣe resign gbà náà. ó tún wá resign tán ó tún wá fẹ́. ẹ wá sọ pé kò tún ṣọmọ mọ́ ńgbà tó resign. ṣé ó fẹ́ bà tiẹ̀ jẹ́ ni àmọ́ fẹ́ tún tiẹ̀ ṣe. tó fẹ́ tún tiẹ̀ ṣe kò lè ṣeé ṣe. so ìhun tó bí àárín yẹn nìyẹn ìmáàmù Ògbómọ̀ṣọ́ níṣẹ́ tí wọ́n ń ṣe kò sì sáwọn ọmọ wọn tá à níṣẹ́ tá à ń ṣe bí mo ṣe jókòó yìí èmi náà níṣẹ́ tí mò ń ṣe tẹ́yìn tí gbogbo ayé sì mọ̀ lẹ́nu iṣẹ́ mi náà lẹ wá bá mi. bẹ́ẹ̀ni. lẹ́yìn yẹn àwa náà ń kọ́ ọmọ ń kéwú níbi làákàyè wa sì ṣe gbé torí pé àwa náà ṣì wà ń lé kéwú. kí ẹ tẹ sọ fún wa pé ẹ ṣe tí ń padà lọ sí sukùl lẹ́yìn ìwé tẹ́ ẹ kà kọjá. lẹ́yìn pé a ti ní NCE lọ́wọ́ a sì fẹ́ go further a sì fẹ́ lọ sí a sì fẹ́ lọ ṣe degree a gbọ́dọ̀ dúró kódà nínú ajánásí wọn arówó náà òun ṣẹ̀ṣẹ̀ ṣe parí degree ẹ̀ ní last month ni tí mọ́mù sí support ẹ̀ tí mo tún pè mọ́mù pé àkó oríkè náà ní títí ẹ̀ náà bá ti dé jẹ́ ń tètè gbọ́ o torí pé kí ni ìmọ̀ọ́mù yìí kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń bá wọn jà ibi tí mọ́mù wá dáadé táwọn ò tí kọ́ tèmi ń bẹ lọ́wọ́ pé kọ́lọ́ ń jẹ́ ní irú ẹ̀mí irú ẹ̀ gbogbo wọn tí wọ́n ń bá wọn jà tó bá dọ̀la tí wọ́n bá lọ bá mọ́mù ìmọ̀ọ́mù máa gbọ́. a gbọ́ bọ̀ tèmi gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run èmi ò lè gbọ́. nítorí pé táyì náà bá ti tó stage yẹn náà èyí náà máa gbọ́. bóyá nítorí ipò tí mo ṣe wà báyìí. bàbá Kàbísọ́lá ẹ ṣé gan ẹ ṣé àtàárọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá láti orí ayélujára Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà lẹ já sí ẹ má bá wa subscribe ẹ má bá wa wò ó ẹ like ẹ comment ẹ bá wa pín àwọn líǹkì wa káàkiri kọ́wọn èèyàn kó lè máa kọ́gbọ́n nínú nǹkan tí a gbé wá sí orí ètò yìí Òkodoro Yorùbá tẹlifíṣàn a dúró lórí pé òótọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí ni ẹ̀sìn ìgbàgbọ́ ni tàbí ẹ̀sìn ìṣẹ̀ṣe gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ káàkiri ẹ pè wá lórí ẹ̀rọ wa a sì máa dá yín lóhùn ìbéèrè mi rèé Kàbísọ́lá Kàbísọ́lá lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí ṣé àwọn kan sponsor yín ni láti lè máa engage àwọn ọ̀tá wọn ni àbí ẹ̀yin ṣe tọ̀dọ̀ yín fún Ọlọ́run gẹ́gẹ́ bíi pé ẹ fẹ́ fi san oore tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe fún yín tẹ́lẹ̀. àkọ́kọ́ èmi ò ní anybody tó ń sponsor mi kódà mi ì rí èèyàn kan rí pé hello Kàbísọ́lá wá gbà orí ẹ̀rọ ayélujára mo ti ń sọ yìí. àbúrò wọn kan ń ṣe dátà fún yín máa ní òkè gba 20 gig gba 50 gig. àkọ́kọ́ látijọ́ tí mo ti bẹ̀rẹ̀ ayé mi rò pé èèyàn kan ṣe dátà fún mi rí torí pé kì í ṣe pé mo ní àmọ́ Ọlọ́run tó mi púpọ̀ níwọ̀nba. nítẹ̀lọ́rùn. ṣe rí èyí tí Kàbísọ́lá ń ṣe mo sọ fún yín mo ní akéré má ṣe é yàn jẹ ọkùnrin ogun ọmọ Adéyínká Àyìndé àbíkílẹ̀ pẹ̀lú ọmọ Adéyínká Àyìndé mo ní
Kàbísanra lèmi ń jẹ́ ayánmírín wọnú ìtì akérèmáṣe yàn jẹ ọmọ Adéyínká Àyìndé ọkùnrin ogun. So èyí tí àwa ń ṣe mo rí ìtì fọ́nrán tán gbé jáde bàbá wa Èjìdé ló ń sponsor ẹ̀ ẹnìkan ló ń sponsor ẹ̀ anybody ò sponsor Kàbísanra. Kódà èmi àti bàbá wa Èjìdé mi ò bá sọ̀rọ̀ rí lẹ́yìn ìjọ tí a kọjọ ya fọ́tò níjọ convocation ìmọ̀ọ́mù gbà tí wọ́n gba PhD. Ìjọ yẹn lèmi àti wọn kọjọ ya fọ́tò ó tán ní láti jọ yẹn. ṣe pé bóyá wọ́n gba fóònù nọ́mbà yín gòkè Kàbísanra mú dátà nọ́mbà ẹ wá. àkọ́kọ́ mi kì í fún yàn ní nọ́mbà lórí social media. Ẹ wo tójú yín kíkẹ́ tó rí mi ẹ mẹ́sẹ̀gì dánwò lórí Facebook kí n tó ṣẹ̀ṣẹ̀ sọ pé ok kí lẹ fẹ́. Àmọ́ gbà tí mo wá ríṣẹ́ tẹ̀ ń ṣe ló jẹ́ kí ní kẹ́ máa bọ̀. Mi ń fún yàn nọ́mbà pé o mẹ́sẹ̀gì mi pé nọ́mbà ní fún ẹ. Màá ní gbogbo tó bá fẹ́ sọ lórí social media lórí Facebook ńbẹ̀ ni. Kí n dá ẹ lóhùn bẹ́ẹ̀. Kí n dá ẹ lóhùn torí pé àbọ̀wọ̀ gba nọ́mbà. Kódà nínú iṣẹ́ tá à ń ṣe yìí wọ́n ń pe bọ̀bọ̀ kan mi ìfẹ́ ẹgẹ́ kí n dárúkọ ẹ̀ Emmanuel Adé ní UK Amẹ́ríkà. Ṣé mọ̀ pé tó bá yẹ pé torí owó la ṣe ń ṣiṣẹ́ yìí èèyàn àrò bá ará Amẹ́ríkà ló pè mí o àjẹ́ kí ó wá ní Kàbísanra bó ṣe wà yìí a lè help ẹ tí gbogbo tó ń ṣe yẹn wà kí get out kí ló pọ́n ẹgbẹ́ lọ́rọ̀ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ fi gbogbo ọ̀rọ̀ yẹn lẹ́nà a máa help ẹ. Mo wá rẹ́rìn mo wá sọ fún bẹ́ẹ̀ pé èmi gan á help ẹ bó ṣe wà l'Amẹ́ríkà. Kí ló ní kò sí tí mo fi sọ bẹ́ẹ̀ mo lè má ní tó àmọ́ tèmi ni ó tẹ́ èmi lọ́rùn ìtẹ́lọ́rùn sì ṣàgbà ohun gbogbo. Torí ẹ̀ Kàbísanra àìmọye ẹni tó ti pè pé kó mẹ́sẹ̀jì mi lẹ́yìn kó ṣe gbá kó ṣàwo lóòótọ́ o téèyàn bá fún mi màá gbà o torí mi ì tí ì kọjá pé kéèyàn gbà nǹkan o. Ẹ̀yin náà rí bí mo ṣe wà yìí. Ẹ tí kọjá nígbà sàrà. Mi ì tí ì kọjá nígbà sàrà torí àǹfààní ni. Àmọ́ sàrà wo ló fẹ́ gbà? Ṣé sàrà tó right ni àbí tó wrong? Tí bá wá gba tọ̀dọ̀. Ṣé àlàálì ni? Àbí haram? So tí bá wá gba ti irú àwọn yẹn haram ni mo gbà. Ẹ gbà àlàálì. Mi ì gbà àlàálì. Torí ẹ̀ Kàbísanra ń ṣe tiẹ̀ láti fi san ẹ̀san fún àáfàá rẹ̀. Gbogbo ọ̀tọ́ ní ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ò kàn ẹ́ ọ̀rọ̀ kìíní kan ọ̀rọ̀ àáfàá mi kàn mí bọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ bá kàn mí. Ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ni ò kàn mí. Ọ̀rọ̀ àáfàá tèmi kàn mí. Ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ àáfàá mi ni ọ̀rọ̀ ẹ̀ sì kàn mí. So téèyàn bá wá ní tí mo wá ṣe yẹn o ẹ̀ṣọ́ ẹ̀tàn ni àtàn pẹ̀lú ó dáa ní Mọ́ríkàs Agége ẹlòmíì ti jáde ní Mọ́ríkàs ti pẹ́ tó bá gbọ́ pé wọ́n bú Sheikh Habib ó máa jáde tán ni o. Ó máa sọ̀rọ̀ á sọ̀rọ̀ lórí social media bí ìyá eré káwá tó wá sọ wípé ẹni tó tọ́ mi tó rè mí tó tún bu owó sí wa lápò nígbà tí kò tí ì sí nǹkan kan. Ní ìsìn káwá rí i pé ìtara náà lè fi dúró ti rè kéèyàn kan wá sọ pé mi ì dúró tí n bá dúró ọmọ àlè ni mí kódà àwọn ọmọ kéwú tó kù náà tán bá lè dúró ọmọ àlè ni wọn. So èèyàn kan kò sponsor Kàbísanra ń sponsor gbèsè ayé ara rẹ̀ fúnra ara rẹ̀ ó lè wà tó bá wá fẹ́ sọpọ́ọ̀tì lọ́la ó lè sọpọ́ọ̀tì o but ní ìsìn anybody mo dá dúró mi. Ẹ̀yin èèyàn wa tí ẹ wà lórí ayélujára ìbéèrè dání kí n béèrè lọ́wọ́ bàbá wa Kàbísanra òun ni mo ti béèrè yẹn pé ẹ ní kí n béèrè pé talent tó ń sponsor Kàbísanra ṣé wọn kàn ń gbowó fún ló fi ṣe ń tẹ̀lé àáfàá Ògbómọ̀ṣọ́. Bàbá ìbéèrè mi tí mo fẹ́ béèrè gbẹ̀yìn lélẹ̀ lórí fídíò tí mo post last yẹn àwọn kan ń sọ wípé ẹni tí Tọ́líà tún lọ rán wá rèé o Tọ́líà Yunusa àtúntò rán èèyàn kan wá wọn á wẹ́yẹ kẹ́ bá mi fẹnu sọ fáwọn èèyàn pé ìbáṣepọ̀ wo ló wà láàrin èmi àti Ṣéwù Tọ́líà ìjẹ́ṣẹ́ mo mọ Ṣéwù Tọ́líà rí Ṣéwù Tọ́líà mọ̀ mí rí. Kódà nínú gbàtẹ kọ́kọ́ tèmi àti kọ́kọ́ mẹ́sẹ̀gì para ní orí social media ẹ rí pé mi kọ́kọ́ fẹ́ dá yín lóhùn. Ó tóbi jọ kẹrin gẹ́ tó dá mi lóhùn. Rísì ni wípé mo rí i pé orúkọ yín Olúwaṣẹ́gun kinní kan ni Ezekiel mo wò pé Christian ẹni yìí ọ̀rọ̀ mùsùlùmí ò kàn kí ló wá ń dà mí láàmú fún. Mo wá padà but mo rí i pé mo ju àwọn ọ̀rọ̀ kan sí yín mo rí i pé ìṣọwọ́ fèsì ló jẹ́ kí n lè dá yín lóhùn o. So ẹ̀yin àti àkọ́kọ́ mi ìmọ̀ bóyá ẹ lè máa mọ̀ Ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ní orí ẹ̀rọ ayélujára o orí social media èmi àti wọn ò tẹ̀sọ̀ ọ̀rẹ́ àtáìpù rẹ̀ àkọ́kọ́ èmi àti yín mi ìròpá arígbẹ́ méjì rí. Rárá alákọ̀ọ́kọ́ ni ẹlọ́dẹ̀kọ́ mẹ́sẹ̀jì nígbà tẹ wá sọ pé ẹ fẹ́ ṣe interview mo ní èmi ò ń gba interview
torí èmi interview tèmi ń fọ́lé fọ́ oko ni. àmì náà dẹ́ni mo ṣe tán. but mo rí i pé mo wo fídíò yín mo rí i pé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ kì í ṣe pé bóyá ẹ sọpọ́ọ̀tì ìmọ̀ọ́mù kì í dẹ́ ṣe pé bóyá ẹ sọpọ́ọ̀tì àwọn opponent ẹ ń kó gbogbo ẹ papọ̀ gbẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe tún wá jẹ́ Christian ọ̀rọ̀ yín wá dàbí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn Oòduà ní Ògbómọ̀ṣọ́ òun ló jẹ́ kí n fún yín ní ọ̀nà tí mo fún yín o. ẹ ṣe mọ̀ pé àwa náà gbọ́dọ̀ má ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí bàbá tó tó àwa Sheikh Sidik Ajani Ọlọ́runṣeyẹ. Ọlọ́run bá wa fọ̀run kẹ́ bàbá. àmín àwọn ló tọ́ wa ní títọ́ wa tó tọ́ wa ọ̀ tó wa nítorí pé ká máa criticize ẹ̀sìn kan bí mo ṣe jẹ́ kírísítẹ́nì yìí mi gbọ́dọ̀ oníṣẹ̀ṣe kí n sọ pé báwo ni tiẹ̀ ṣe jẹ́ òun ló jẹ́ kí a lè máa ṣe bí a ṣe ń ṣe ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín pé mo pè yín pé mo fẹ́ wá bá yín ẹ sì nà ọ̀hánà mi Ọlọ́run á nà yín agbára Ọlọ́run ẹ̀yin èèyàn mi ibi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí lélẹ̀ yìí nǹkan tí ó fa ọ̀tá láàrin ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́ba níkà ajánọ́sì àti pàràkò yìí apá kejì bàbá Kàdísọ́lá mo lérò pé tó bá dọjọ́ mi tá bá pè yín pé a fẹ́ wá ṣe interview fún yín ẹ gbà wá láyè. Tẹ́ bá pè mí fún interview lórí Ògbómọ̀ṣọ́ ó ṣeé ṣe kí a má ráyè ẹ̀ mọ́. Kí ló fà á? Rísì ni wípé mi ò rò pé gbogbo ibi tí mo ti sọ̀rọ̀ sí yìí mi rò pé a tún lè tún ní a fẹ́ sọ nǹkan míì mọ́ lórí ẹ̀. àwọn ẹni yìí ẹ mọ̀ pé ó lè dọ̀là lè kọ́ tó fẹ́ gbọ́ ọkàn jáde àtúnjáde lórí ẹ̀ torí pé a ò ní í gbọ́ a ò ní í gbà orí òótọ́ ọ̀rọ̀ la fẹ́ dúró. tí ọba tó bá wá ṣe é ṣe tẹ́ ẹ pè wá tá a bá rí i pé ohun tó ń sọ yẹn tí a bá ráàyè ẹ rí i pé àwọn ọ̀gá wọ́n ti ń ṣẹ́jú pé kí n máa bọ̀ torí pé wọ́n ti ń pè mí ẹ mọ̀ pé ẹnu iṣẹ́ lẹ ti wá bá mi báyìí tó bá wá pè tó bá ṣe é ṣe tá a bá ráàyè a lè dá yín lóhùn ní bá a bá ṣe mọ̀ ọ́n torí a gbọ́dọ̀ sọ ohun tí ìjọba máa sọ pé ó ṣe sọ eléyìí tó torí ẹ̀ mi ì mòfin àmọ́ gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ so a gbọ́dọ̀ mọ̀ ohun tá a sọ so kọ́lọ́n kó jọ kó má ṣaláì gbàdúrà wa. ẹ ṣé gan sa ẹ ṣé ẹ̀kú àtàárọ̀ ẹ̀yin èèyàn máa ó dàbọ̀. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.